ó dá ó yá ẹ jẹ́ ká tún jọ para wa lẹ́rìn ayọ̀ díẹ̀. Ọba orin Saheed Osupa kingi kẹ̀ǹgẹ̀kẹ̀ǹgẹ̀ ẹ ṣáà ti mọ̀ bó ti máa ń ṣe wípé tó bá ti rí ọmọ kékeré tó fẹ́ gòkè òun kúndùn kó máa fà wọ́n gòkè nítorí pé ó mọ̀ wípé ibi tí àgbàlagbà bá wà ibẹ̀ náà lọmọ kékeré máa bá. Ẹ̀yin náà ṣáà mọ àwọn ọmọ kéékèèké adẹ́rìn-pòṣóní tí wọ́n wà nílùú Ìbàdàn tí wọ́n ń pè wọ́n ní mimic boy àwọn lẹ́ ń wò yẹn wọ́n lọ bá kíngì ọba orin Saheed Osupa lórí stage wípé ọba orin ẹ jẹ́ káwa náà káyé gbóhùn wa. Saheed Osupa ó dẹ̀ fún wọn láyè ẹ wò ó bí wọ́n ti ń bá a dọ̀wẹ́kẹ̀ tí wọ́n ń bá ọba orin tí wọ́n ń bá a ṣàwàdà lórí stage ẹ gbádùn ẹ̀ gan ni o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment òun ni wọ́n máa ń pè bí o. Ìkànnì yìí alálùbáríkà ni wọ́n máa ń gbọ́ gbogbo ẹ̀yin returning subscribers wa ẹ ṣé àdúpẹ́ ẹ̀ẹ́dẹ̀ nírú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa ó yá ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀ síwájú sí i. kábíyèsà mo bá wọlé ṣe jókòó bí pẹ̀lú ọ̀bí ẹsẹ̀ bọ́jẹ́tì Nàìjíríà. wọ́n yàtọ̀ táwọn tó lọ ní aláàárọ̀ Monday tọ́wọ́ lọ́ọ̀dì bíbá wọn lọ́sẹ̀ wọ́n rẹ̀ ló tóbi. bọ́ọ̀mù ẹni bá dá ibi bàbá ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀. àlàdí ẹni ẹ máa lọ Mẹ́kà ẹ̀dá òun lọ́wọ́ ẹ̀rú kà. ẹ máa lọ ìlú Èkó ẹ̀rọ ọ̀dà wà lẹ́ẹ̀ yíbò. bẹ́ẹ̀ bá ní tẹ́ẹ̀fì àṣírí ń pa lọ ní kálukú ọmọ bẹ́ẹ̀ bá kọ́lé mẹ́ta àtàrí ìwé ilé ìbò tó lọ́ọ̀ pa ni. ọmọ ẹ wà dáadáa fẹ́ẹ̀ ní pé fún yín ajá jẹ ni ẹ kojú yín kẹwọ́n ní ọ̀sán àjọra mi. ìfún yín ajá jẹ kábíyèsí kábíyèsí fún onígàrí níbi rẹ̀ lẹ́wọ̀ yóò ní tó nǹkan tí yóò ní kẹsà. òòsà fújì lòsùpá o tó bá ti jẹ́ níbi ká pèmí orin òòsà fújì lòsùpá o tó bá ti jẹ́ níbi ká pèmí orin. lẹ́yìn ká bá kọrin ìkọkúkọ kọ́kọ́ ní ìbọn púpọ̀ tọ́lọ́hún lọ́mọ Òṣùpá ẹni kó jákò kí sara wa òòsà fújì lòsùpá o tó bá ti jẹ́ níbi ká pèmí orin. kábíyèsí aláàlẹ́ wa tọ́wọ́ bá fọ́ bẹ́ẹ̀ wẹ̀ lórí owó yàgbọ́n tí ò lè wẹ̀ kábíyèsí ẹ̀wọ́ àkẹ́sí tọ́rọ̀ wa àbẹ́bí tá à ń gbé ẹ̀wọ́ àkẹ́sí tọ́rọ̀ wa ẹ̀fẹ́ mọ́ bì ẹ̀fẹ́ mọ́ sás tẹ̀lẹ́tò ìdíjò àbùtẹ́ èkúté. bọ́ọ̀mù ẹni bá dá ibi bàbá ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀. àlàdí ẹni ẹ máa lọ Mẹ́kà ẹ̀dá òun lọ́wọ́ ẹ̀rú kà. ẹ máa lọ ìlú Èkó ẹ̀rọ ọ̀dà wà lẹ́ẹ̀ yíbò. bẹ́ẹ̀ bá ní tẹ́ẹ̀fì àṣírí ń pa lọ ní kálukú ọmọ bẹ́ẹ̀ bá kọ́lé mẹ́ta àtàrí ìwé ilé ìbò tó lọ́ọ̀ pa ni. ọmọ ẹ wà dáadáa fẹ́ẹ̀ ní pé fún yín ajá jẹ ni ẹ kojú yín kẹwọ́n ní ọ̀sán àjọra mi. ìfún yín ajá jẹ kábíyèsí kábíyèsí fún onígàrí níbi rẹ̀ lẹ́wọ̀ yóò ní tó nǹkan tí yóò ní kẹsà. òòsà fújì lòsùpá o tó bá ti jẹ́ níbi ká pèmí orin òòsà fújì lòsùpá o tó bá ti jẹ́ níbi ká pèmí orin. lẹ́yìn ká bá kọrin ìkọkúkọ kọ́kọ́ ní ìkọkúkọ tọ́lọ́hún lọ́mọ Òṣùpá ẹni kó jákò kí sara wa òòsà fújì lòsùpá o tó bá ti jẹ́ níbi ká pèmí orin. kábíyèsí aláàlẹ́ wa tọ́wọ́ bá fọ́ bẹ́ẹ̀ wẹ̀ lórí owó yàgbọ́n tí ò lè wẹ̀ kábíyèsí ẹ̀wọ́ àkẹ́sí tọ́rọ̀ wa àbẹ́bí tá à ń gbé ẹwọ́ àtẹ̀tẹ̀ tọrọ wà ẹ̀fẹ́ mọ́ bì ẹ̀fẹ́ mọ́ sás tẹ̀lẹ́tò ìdíjò àbùtẹ́ èkúté.